yá gbogbo ojú tó wò mí ọ̀nà àbáyọ ti wà o ọ̀nà àbáyọ ti wà o lórí ọ̀rọ̀ ìyàwó Sam Olúalọ ọ̀nà àbáyọ ti wà wọ́n ní tá bá fẹ́ rí ìyàwó Sam Olúalọ within 24 hours wọ́n ti fún wa ní option wọ́n ti fún wa ní ọ̀nà àbáyọ wọ́n ti fún wa ní ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ náà mo fẹ́ kí gbogbo ojú tó ń wò mí kẹ́ listen kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ọ̀nà àbáyọ tí wọ́n fún wa yìí mo fẹ́ kẹ́ listen kẹ́ gbọ́ dáadáa àgbà blogger kan ló fún wa ní ọ̀nà àbáyọ yìí o ó ní tá bá fẹ́ rí ìyàwó Olúalọ within 24 hours ó ló máa jáde síta ǹjẹ́ kí ni ọ̀nà àbáyọ náà ó wá yànnà náà fún wa òun ni mo ṣe ń sọ fún gbogbo ojú tó wò mí pé kẹ́ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ ọ̀nà àbáyọ tí àgbà blogger yìí fún wa tó bá wá sọ̀rọ̀ ẹ̀tàn mo fẹ́ kẹ́yin olólùfẹ́ mi kẹ́yin náà wá fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section èmi máa sọ ti tèmi èrò ọkàn ti tèmi èmi máa sọ ẹ̀yin náà ẹ wá fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section pé ṣé ọ̀nà àbáyọ tó mú wá yìí ṣó máa work ṣó máa fún wa ní nǹkan tá à ń fẹ́ lóòótọ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ wá gbọ́rọ̀ lẹ́nu àgbà blogger náà Adéọmọadé ẹ máa bá mi ká lọ. láàrin 24 hours. ok. tá a bá fẹ́ mọ ibi tí ìyàwó bàbá Olúalọ wà. ok. ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé lélẹ̀. ok. ìgbésẹ̀ kan ṣoṣo ni o. oúnjẹ ni wípé. ìkan ṣoṣo. ẹni kí ló tì mí. kó sẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ẹbí ìyàwó bàbá Olúalọ. ok. kí wọ́n wá agbẹjọ́rò tó gbóná tó kì í ṣagbẹjọ́rò ọlọ́bẹ̀. ok. kí wọ́n wá kọ lẹ́tà officially sí commissioner of police ní Èkìtì state. lábẹ́ òfin kí wọ́n demand for appearance ìyàwó bàbá Olúalọ. mo believe pé pẹ̀lú eléyìí kò sí nǹkan tó máa fa wuyewuye mọ́. because ilé tí gbogbo wọn wá sórí social media Olúalọ mo gbé ìyàwó ẹ̀ sí Olúalọ mo gbé ìyàwó ẹ̀ sí ọ̀rọ̀ yẹn ti ń jọ content lójú mi. reason yẹn tẹ́mi fi ṣe fídíò ní mo ṣe lánàá wípé sí orí social media ni wọ́n ti fún bàbá Olúalọ ní ìyàwó ni. àwọn kan ní àwọn ẹbí ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ àwọn ẹbí ìyàwó ẹ̀ yẹn níbo ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ lórí social media sórí social media ni wọ́n ti fún níyàwó ni. ìlú wa ní òfin kò sẹ́ni tó ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà bó ti yẹ pé blogger kan sọ fún mi ní àná èdè lọ pè mí pé ọ̀gá mi mọ̀ pé kò sófin ní Nàìjíríà ní àwọn pásítọ̀ yẹn wọ́n mọ̀ yẹn gan nǹkan tó fà á tó Olúalọ fi ń ṣe nǹkan tó ń ṣe ni ẹ̀mọ́ ni kò sófin Nàìjíríà bí ẹ̀sà ẹ̀ pa àdàlámù kó mú dáadáa ẹ̀ wọ gbòòrò Nàìjíríà lọ́sàn kankan ẹgbẹ́ orí yẹn méjì sílẹ̀ káwá ní kílódé kẹ́ nítorí kò sófin Nàìjíríà kẹ́ wá wò bí òfin àbí kò sófin sẹ́ni bí ojú bí àti bí ẹ̀rọ láti bí ọmọ mi ò ní kí àwọn ẹbí ìyàwó bàbá Olúalọ kí wọ́n má béèrè ọmọ wọn ṣùgbọ́n ọ̀nà tí Rótìmí ń gbé gbà ó kù díẹ̀ káàtó nígbà tí Rótìmí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bó sì bẹ̀rẹ̀ ni wípé ó bẹ̀rẹ̀ síbẹ̀ fún àwọn àti sọ̀rọ̀ Olúalọ a máa fàájà fún ẹni èmi pé o gbé kọ àwọn tó ń lọ jẹjẹ káyọ̀ kìí ṣe pé wọ́n jẹ́ òpònú tó ní wọ́n bá pé sẹ́rù ẹ̀rí ẹ̀kọ́ máa tẹ̀lé ni máa fàájà fún ẹni àwọn kò sí wòlíì mọ́ gbogbo wọn ọwọ́ wọn mọ́ àwọn kò sí pásítọ̀ kankan nìkan sẹ́yìn lè take ìròyìn serious ìròyìn bẹ́ẹ̀ serious sẹ́yìn lè take ìròyìn bẹ́ẹ̀ serious no káyọ̀ ìgbésẹ̀ wọn ni mo sọ pé kò mọ ẹsẹ̀ yẹn dáadáa kò má dáadáa because wọ́n wá report ọ̀rọ̀ fún ẹ kì í sí pé pàkàtí bẹ́ẹ̀ sọ̀rọ̀ social media ọ̀gbẹ́ni ẹ̀ kò gbé kọ́ ó ti mọ̀ bí àkìsí òǹgà lọ́wọ́ ọwọ́ ẹ̀ ní fóònù wáyé ní sọ̀rọ̀ sí pé fún social media ní àwọn family ìyàwó bàbá Olúalọ ǹjẹ́ ti fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí tó bá jẹ́ pé fi tó àwọn ọlọ́pàá létí station wo ìdárúkọ police station ẹ̀ fún wa kí ni èsì tí wọ́n fún yín ààyè mọ̀ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì gan ọ̀rọ̀ Olúalọ polówó ìyàwó ẹ̀ sí ẹlòmíì olófin sí oníkan ní ìdájí tó bá fẹ́ sùn náà ló máa fi sọ oníkan tó bá fẹ́ sùn ẹlòmíì tó láti ojú oorun ẹlòmíì gan ní sẹ́gbẹ̀ẹ́ polówó ìyàwó ẹ̀ sí polówó ìyàwó ẹ̀ sí ẹ̀mí tẹ́lẹ̀ omi tó sọ̀rọ̀ ẹ̀ di content dé kọ́ni má padà dàgbọ́rọ̀ Mohbad tẹ́kọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ social media for over 3 years now tẹ́kọ̀ ń pariwo justice for Mohbad lórí social media tó yẹ pé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn gbé ẹ̀wọ̀n gbàtí bọ̀dá Yọ̀mí jọ́ ní kíni ẹ̀ pé òun ò wá tó sọ̀rọ̀ social media bí àwọn kan sọ̀rọ̀ Mohbad da content bí àwọn kan bí ó ṣe ó kọ lẹ́tà sí commissioner of police lẹ́kọ̀ọ́ ní Lagos state ó dẹ̀ demand fún àwọn kankan pé ẹ̀fọn ní àṣìlá ẹ̀fọn ní àǹfààní nǹkan ẹ̀fọn ní àǹfààní nǹkan ẹ̀fọn ní àǹfààní nǹkan òun fẹ́ túbọ̀ ẹ̀wò òun fẹ́ lọ sí bíbá yìí ẹ̀fọn lọ́dọ̀gba
fi àṣẹ sí wọ́n dẹ̀ fún ibẹ̀ láti fi àwọn kan tó for over a year 2 years a year ní wọ́n wà lórí social media lórí Facebook TikTok náà sọ pé justice for Mohbad àtúntìrí ohun tó pa Mohbad ẹ wá gbọ́ láti rí kankan so wọ́n mọ̀ sọ pé tẹ́yìn kan bá kan wá sórí social media olú alọ́mọlúgbé ìyàwó ẹ̀ ṣiṣẹ́ tó bá yà wọn kan tẹ̀ ní tèkì serious ma táwọn bá tẹ̀ ti tẹ̀lé tẹ́tì yẹn pé olú a dáadáa tẹ̀ ti kàjá bí olú àbọ̀ bí olú àmọ̀lẹ́ lẹ́fẹ̀ẹ́ kọ́ tàṣà sí olú a bí olú mi dé gàgbọ́ táwọn sí olú àmà slide ẹ̀wẹ́ ni pé àwọn oníkàtàkàtà tó ti bẹ̀rẹ̀ because ló sì kẹ́ ìgbé lẹ́sìn gbé kò sí bí Nàìjíríà ti ṣe bàjẹ́ tó lé ní òfin sí wa táwọn àbíkà ẹ̀rọ ọ̀rọ̀ yìí mọ̀ pé wáyé pé ló ti mi gan ni bó ṣe kọ́ rí kò ní lè tóbi lé but ó wá ó sì pé for everybody ó fàjà tó bá yọ jẹ́ pé ó mọ̀ pé kí nìyẹn ju agbára rẹ̀ lọ gbé tó àwọn activist ńlá gbé tó wọn lọ bọ́sì mọ̀ pé lóòótọ́ o lè má ní owó láti fi finance àwọn ìrìn àjò yìí gbé tó àwọn activist ńlá lọ pé ẹ̀sà wàá dẹ̀ mú ẹ̀wọ̀n ẹbí Babolú Alọ́ lẹ́yìn pé àní àfẹ́ ọpẹ́ tàbí ọmọ wa láti àní kọ́kọ́ ìgbé jáde kò gbé jáde àwọn èèyàn á dẹ̀ kọ lẹ́tà sí commissioner of police á dẹ̀ invite Babolú Alọ́ simple tó bá débẹ̀ á jọ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ wà ní oko sínú á sọ fún wọn but ẹ wá sọ́sọ́ sọ́dọ̀ ẹni kó a máa dáná lórí sọ́sọ́ gàgẹ́dẹ́ mi sọ ni mi sọ wípé àwọn ẹbí ìyàwó wọn máa béèrè ọmọ wọn because àwọn kan sọ wípé Babolú Alọ́ fún mi lówó èmi sì ń defend wọn mi ì defend wọn o mi ì defend wọn number one number two pé mi ì dẹ̀ dídì wá sórí social media kẹ́mi náà kàdé máa pariwo tí ò ní túmọ̀ pé Olú Alọ́ mo lè gbé ìyàwó ẹ̀ sí kò possible mi ì dẹ̀ máa pariwo bẹ́ẹ̀ kẹ́kẹ́ mi sọ nìyẹn kódà bàbá mi tí ó kọ́ fún mi tí mo kọ́ pé nígbà tó rẹ̀ ṣẹlẹ̀ tí mo rí gbọ́ close máa Babolú Alọ́ bàtí mo pè wọ́n pé bàbá mo ń gbọ́ kan báyìí kílẹ̀ rí sí káwọn náà sọ fún mi gbókè fún mi ní time jẹ́ kí n gba àwọn tó súnmọ́ Babolú Alọ́ bàtí àwọn náà jẹ́ máa get back sí wọn ní adé nǹkan táwọn yẹn sọ fún mi ní sọ fáwọn ní pé kò sí náà tó sí ìyàwó wọn lórí ọ̀rọ̀ lórí ìní mo tún ti bá wọn sọ̀rọ̀ pé ẹ̀sà ẹni kò sí nǹkan tó sí ìyàwó Babolú Alọ́ sóòótọ́ ni pé ìyàwó wọn wà wọ́n ní ọ̀dà bí àwọn bí ó ṣe ń bá wọn sọ̀rọ̀ yìí wọ́n níwájú náà tí àwọn wà ní ìlú Babolú Alọ́ ń sìn àwọn ń ṣèwádìí pé journalist làwọn ni wọ́n ti wọn àwọn oníkàdé wá gbẹ́gbẹ́ social media bí ní journalist wọ́n ní àwọn ń ṣe àwọn àwádìí kan lábẹ́lẹ̀ bá sì jẹ́ àwọn jẹ́ kọ́ mọ́ so orí sì tí èmi ò fi jẹ́ àwọn tó kàn ń pariwo tí ò ní túmọ̀ nìyẹn kì í sì pé mo ní káwọn tó ń wá ọmọ máa wọ ọmọ ṣùgbọ́n àwa ṣé títí wa ò lè kàn tó máa wá social media kókó jẹ́ inú àjálẹ̀ lẹ́nu ẹgbẹ́ nǹkan ìpamọ́ sí ojúṣe tí wọn láti tù wọ́n táwọn gbèsè kan táwọn máa gbé láti máa mọ fíìdì kókó gbèsè náà bàbá tó wá dẹ̀ ń gbé lọ́wọ́ tí èmi ò fi jẹ́ àwọn tó ń pariwo Olú Alọ́ mo lè gbéyàwó ẹ̀ sí tí mo sọ fún àwọn tó ń pariwo ẹ̀ náà pé ẹ̀yin náà ẹgbẹ́ ìgbésẹ̀ tí àáfi tí Babolú Alọ́ wọn bá sọ jáde fún wa pé ibi báyìí ìyàwó wa fẹ́ gbé àwa gan fi tú ìṣúdésàlẹ̀ kókó bíi tíyàwó ẹ̀ wa kì í ṣe pé káwọn wá sórí social media káwọn máa sọ kásọdọ̀ ẹ̀ pé at the end of the day kò ní ní ìtumọ̀ kankan so nǹkan tí mi sọ nìyẹn mi sọ wípé káwọn ẹ̀ tó ń béèrè ìyàwó wọn má béèrè o because ẹlòmí wa we have individual differences àárẹ̀ àwọn kan pé wọn aláìka máa disclose marital status wọn on social media ó lè jẹ́ òyìn bẹ́ẹ̀ ni wọn kò jẹ́ pé list tẹ́ka ìfọwọ́lẹ́ náà tẹ́ka wọ everybody ni ẹ̀ ìyàwó táwọn sọ ìkàwọn gáàsì máa wà videos táwọn sọ táwọn ṣe kò jẹ́ pé àṣẹ ọkọ ẹ̀ ló tẹ̀lé pé ẹbí tó wà yẹn ní ìfẹ́ wà láò ìfẹ́ kí àwọn èèyàn tó wà ní àdúgbò yẹn gan mọ̀ pé ìyàwó mi ní ẹ̀ o fẹ́ forí ẹ̀ pamọ́ síbẹ̀ ni o jẹ́ kí mi máa face ogun tó wà Nàìjíríà ó lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn báyìí so tẹ́ máa kàdé wá sórí social media tí mo kàdé ń bẹ nílé lórúkọ jẹ́ tó wá padà jẹ́ wípé nǹkan kan sì yàwó ẹ̀ ńkọ́ àwọn yàrá padà máa blame olúwẹ̀ ni pé kílódé tó wádìí dáadáa so then mo sì ń sọ̀rọ̀ kan àwọn bàbá tó fi bàbá Olú Alọ́ jẹ oyè ní CAC ṣe pé àwọn bàbá yẹn náà sọ̀rọ̀ ṣe rẹ̀ pé àwọn bàbá yẹn náà ti ní pé Babolú Alọ́ ni pé ọmọ wa àwọn yẹn máa ń béèrè ìyàwó ẹ̀ níbo ni gbé ìyàwó ẹ̀ sí ṣe rẹ̀ pé Olú Alọ́ ti ní sọ fún wọn pé kò sí àtúnṣe àwọn ọ̀nẹ́ nígbà tí wọ́n ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Adéọmọdé ṣé gbogbo yín náà ti listen ẹ ti gbọ́ analyse Adéọmọdé lórí bí a ṣe lè rí Ìyábọ̀ Olú Alọ́ yà mo ní kí ẹ̀yin olùfẹ́ mi kẹ́ ẹ fi èrò ọkàn tí yín náà hàn ní abẹ́ comment section ṣé bí Adéọmọdé ṣe ṣàlàyé yẹn ṣé tá a bá gbé ìgbésẹ̀ yẹn tá a bá rin ìrìn yẹn so a máa rí Ìyábọ̀ within 24 hours ṣé bẹ́ẹ̀ ni ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ṣé wá rí èrò ọkàn ti tèmi tí èmi máa sọ lórí ọ̀rọ̀ tí Adéọmọdé sọ yìí
èrò ọkàn tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ pé tó wà lórí ọ̀rọ̀ tí Adéọmọdé sọ yìí gbogbo alamọ bí ìlú Nàìjíríà ṣe rí and gbogbo aládẹ mọ bọ́n ṣe operate ní ìlú Nàìjíríà. Adéọmọdé ní tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ tí wọ́n ti kọ lẹ́tà or tí wọ́n ti kọ petition sí IG or whatever kán dẹ̀ mú bàbá Olúalọ́ àbí ìyá Olúalọ́ àbí ẹ̀gbọ́n Olúalọ́ kán mú wọn dání. Adéọmọdé ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé kò ṣe ìlú Nàìjíríà òun ni wọ́n ti bí. Ẹ̀dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé kò ń ṣe ìlú Nàìjíríà lẹ gbé dàgbà kò ń ṣomi ilẹ̀ Yorùbá lẹ mu. Gbogbo alamọ bí wọ́n ṣe ń operate ní Nàìjíríà. Mi ò dispute lóòótọ́ pé kò sí òfin ní Nàìjíríà, òfin wà àmọ́ ó ní àwọn tí òfin mú. Òfin wà ó ní àwọn tí òfin ṣiṣẹ́ fún. Gbogbo alájọ mọ̀ clear pé ní Nàìjíríà òfin ṣiṣẹ́ fáwọn kan òfin ò ṣiṣẹ́ fáwọn kan. Ìwọ tó bá mọ̀yàn tó lówó lọ́wọ́ nìyà ń jẹ. Sórí ìwọ tó bá mọ̀yàn tó bá ní owó lọ́wọ́ wàá gbogbo 80% kan tó bá ṣe àṣegbé àfi tí orí bá fẹ́ takò ẹ́ nìkan lókù àbí tí Ọlọ́run bá ti padà lẹ́yìn ẹ̀ completely. Gbogbo alájọ mọ̀ pé ìlú Nàìjíríà òfin wà lóòótọ́ but ó níbi tó fi ń ṣiṣẹ́ ó náwọn tó fi ń ṣiṣẹ́ fún. Adéọmọdé ní tán bá ti gbé kíní dìde kan kọ lẹ́tà kan gbé lọ́yà dìde kan ṣe gbá yá it's a good idea. Àwọn ibi tá a dé tí wàá bàbàjẹ́ ọ̀rọ̀ Mohbad tí wàá fi ń wọ̀ òun ni màá fi ṣe typical example. Ṣé ọ̀rọ̀ Mohbad inú mi dùn nígbà tó sọ pé wọ́n pariwo lórí social media wọ́n pariwo ìgbà tí Yomi Fabiyi dé good ẹ máa gbọ́ o ìgbà tí Yomi Fabiyi dé ó gbégbèsè ó competition s'Abuja ó kọ sẹ́kọ̀ọ́ ó kọ sígbà ó kọ sáwo ẹ sọ fún mi gbogbo ojú tó ń wò mí ẹ má jẹ́ ká parọ́ ẹ má jẹ́ ká jalè ẹ sọ fún mi gbogbo wàhálà Yomi Fabiyi lórí ọ̀rọ̀ yìí níbo ló já sí. Gbogbo wa rí iṣẹ́ takuntakun tí Yomi Fabiyi ṣe inú mi dùn pé Adéọmọdé mú ẹnu wọ ibẹ̀ yẹn òun ló máa fi fún mi ní power láti fi náàkì gbogbo ọ̀rọ̀ tí Adéọmọdé sọ dáhùn lórí ọ̀rọ̀ wa ní Nàìjíríà yìí. Ẹ wo gbogbo ìgbésẹ̀ tí Yomi Fabiyi gbé ẹ wo gbogbo èrè tó rìn tí ó bá ṣe pé orí ọmọ tó kọ́ ọmọ yọ ẹlẹ́dàá ìyá ọmọ tó kọ́ ọmọ yọ ni wọn bá ti terminate ẹ̀mí ẹ̀dànù náà lórí wípé ó ń wá ìdí òtítọ́ yìí náà. Ó dẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé lóòótọ́. Ṣebí Mohbad kọ petition sí alágbọ̀n kí ló ti díẹ̀ jáde kí ló jáde nídìí ẹ̀ àbí gbogbo alásà gbọ́ kó kọ petition sí alágbọ̀n kó tó di wípé wọ́n padà wá gba ẹ̀mí ẹ̀ náà. Ok gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé ìgbà kan wọ́n ní ẹ torí pé wọ́n sọ fún wọn ọlọ́pàá ni kí ni ń jẹ́ pé wọ́n sọ fún wọn ọlọ́pàá ok wọ́n tún lọ sọ fún wọn ọlọ́pàá àwọn kan tún níyẹn wọ́n torí pé wọ́n dàbújá ni tó bá di ṣé àwọn ọ̀rọ̀ yẹn ó máa ń run mí nínú gbà mí a máa rò títọ́ ọ̀rọ̀ ńlẹ̀ báyìí a dẹ̀ máa fọwọ́ bo irọ́ lójú wọ́n nítorí pé wọ́n tún lọ sọ lábújá ni tó bá yẹ kó máa sọ lábújá ni wọ́n á ti take care up Yomi tó dàbújá ó tún kọ lẹ́tà sí wọn ó tún kọ lẹ́tà sí House of Assembly the whole world ló mọ iṣẹ́ tí Yomi Fabiyi ṣe gbogbo ẹ̀ náà dà ṣebí Nàìjíríà ní òfin àbí wọn ò ní òfin lóòótọ́. Ẹ tún wá dé kí wọ́n fi kan ṣe sample fún yín gbogbo èyí tẹ́ ẹ bá ṣe ìrántí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ bá lè mọ̀ wípé nǹkan tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe nǹkan tí wọn ò bá ní ṣe wọn ò ní ṣe. Ẹ jẹ́ kí n tún fi lè ṣe sample fún yín. Nígbà tí ọ̀rọ̀ ìdìbò ń wáyé tí wọ́n ń campaign bò tó ń ṣe kínní tẹ́ ẹ bá rántí gbogbo ẹ̀ lólùfẹ́ mi ò mọ̀ tẹ́ ẹ bá ṣe rántí. Bọ̀bọ́ kan mi mọ̀ bóyá ọmọ ṣáìdì Delta ni àbọ̀mọ Onitsha Anambra ni nígbà tó ń protest nígbà yẹn ó ní kán jẹ́ káwọn protest ó ní kó jẹ́ káwọn lọ bà police station jẹ́ káwọn lọ bà army kìíní kan jẹ́ káwọn lọ bà kìíní kan jẹ́ bọ̀bọ́ yẹn upload kìíní yẹn sórí TikTok mi rò pé ó tó 3 to 4 hours táwọn ọlọ́pàá ti rí wọ́n dẹ̀ lọ gbé bọ̀bọ́ yẹn wọ́n trace bọ̀bọ́ yẹn wọ́n dẹ̀ gbé bọ̀bọ́ yẹn ò tí ì bà nǹkan jẹ́ o
kò pààyàn o kò bà nǹkan kan jẹ́ o ó kàn sì sọ ni pé kàn jẹ́ káwọn lọ bà police station jẹ́ kàn jẹ́ káwọn protest káwọn lọ bà police station jẹ́ kàn jẹ́ káwọn lọ bà ibì kan jẹ́ káwọn lọ dàbí kan rú káwọn lọ ṣe kinní kan ó kàn sọ ó dẹ̀ upload ẹ̀ sórí TikTok mi rò pé fídíò yẹn mi rò pé ó lo 3 hours or 4 hours ní TikTok page ẹ̀ tó ti gbé bọ̀bọ̀ yẹn so ẹ fẹ́ sọ fún mi wípé àwọn tí wọ́n lè rí yẹn ẹ wá wùjọ́ tán ti ń pariwo I can bet you guys ọ̀rọ̀ tá à ń sọ yìí president ń gbọ́ governor ń gbọ́ house of assembly wọ́n ń gbọ́ senate wọ́n ń gbọ́ rep wọ́n ń gbọ́ gbogbo wọ́n ń gbọ́ ohun tó bá fi lè mú tí àwọn tó wà ní outside the country tó ń gbọ́ nǹkan ẹ wá máa sọ pé àwọn tó wà nínú country ibi tẹ́ ti upload nǹkan yẹn wọ́n wà ní gbọ́ kò sí nǹkan tó ń lọ ní Nàìjíríà tí wọ́n mọ̀ àwọn kan wà tó yẹ pé standby ni wọ́n ohun tó ń lọ lórí social media gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ ìyí tí ò bá kan gọ́fìmẹ̀ntì wọn ò ní dá sí wọ́n máa ṣọ́ báyìí ẹ̀yin ẹ sọ̀rọ̀ tó takodọ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ẹ bá yẹ kí n sọ ní èdè òyìnbó because mi ò ní fẹ́ kí wọ́n wò pé àbí bí mò ń pètè ogun ni ẹ̀yin ẹ sọ pé ẹ fẹ́ lọ bà Àbújá ní ọ̀la Àbújá jẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe kinní kan ní Aso Rock ẹ má jẹ́ kí n lo èdè òyìnbó yẹn tán ẹ kàn sọ pé ẹ fẹ́ lọ bà Aso Rock jẹ́ kẹ́ wá upload ẹ̀ kẹ́ wá mọ̀ bóyá wọ́n máa trace yín àbí wọn ò ní trace yín táwọn èèyàn bá sọ pé kò sí òfin ní Nàìjíríà ẹni yẹn rí sọ ìdí tẹ́ni yẹn ṣe rí sọ òun náà ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá a rí inú mi dẹ̀ wá dùn pé Adéọmọdé ó fi kéèsì Mohbad yẹn ó fi ṣe example ẹ wo gbogbo gbìyànjú tó ń gbà lórí kéèsì Mohbad yẹn wọ́n fẹ́ lọ gẹ̀ẹ́tì CCTV ọ block ẹ̀ wọ́n ládùúrà send 3 seconds kínní wọ́n block ẹ̀ gbogbo ọ̀nà tí evidence lè fi jáde wọ́n block gbogbo ẹ̀ tábà wá sọ wípé tó o bá lówó tó o bá lágbára tó o bá mọ̀yàn wọn ò ní ṣe kankan fún ẹ ní Nàìjíríà àwọn kan ní irọ́ ni ṣe bóun náà nìyí I personally èmi sọ mo ní àwọn pásítọ̀ yìí wọ́n lówó wọ́n lóògùn wọ́n dẹ̀ wà connected wọ́n wà connected wọ́n lówó wọ́n lóògùn wọ́n wà connected so Adéọmọdé wa ń sọ wípé tán bá gbé láyà dání tán bá kọ petition àìmọye petition tí wọ́n ti ń kọ ṣé wọ́n tì mí tá à ń sọ yìí ṣé kò ti gbé àwọn ìgbésẹ̀ ni àìmọye àwọn ìgbésẹ̀ tó ti gbé àìmọye ìgbésẹ̀ ok fine ṣé bólú alọ́ fúnra rẹ̀ ó ní kó má gbèjà òun ó ní Ọlọ́run ni ó máa gbèjà òun ó sọ fún gbogbo ọmọ ọjọ́ ẹ̀ nínú congregation ó ní kó má gbèjà òun ó ní àwọn tó ń bájà yìí wọ́n lágbára wọ́n lówó wọ́n dẹ̀ lóògùn bí Olúwa ṣe sọ nìyẹn o kò ju 2 days ẹ̀ ló gbé lọ́ọ̀yà Fálànà dìde ṣe ti rí kí ló ń fi lọ́ọ̀yà ṣe tí wọ́n bá ṣe rere àwọn kì yóò yà ọbí kí ló ń fi lọ́ọ̀yà ṣe tó bá jẹ́ pé ó mọ̀ pé ìyàwó òun ó wà òkè just a simple question kò sẹ́ni tó accuse ẹ̀ pé bóyá o pàyàwó ẹ o àbò fìyàwó ẹ jóògùn o àbò fìyàwó ẹ láta o kò sẹ́ni tó accuse ẹ̀ pásítọ̀ Olúalọ ẹ gbé ìyàwó yín jáde níbo ni ìyàwó yín wà wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ ń wò yẹn òun ló ń bá mo kó mo rò wá ṣé bẹ́ẹ̀ nìkan kò mọ̀ pé ìyàwó wà níbí kankan ìyàwó nǹkan kan ṣèyàwó ṣebí kan nínú àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà ni ó ní ẹ béèrè lọ́wọ́ Olúalọ níbo ni ìyàwó ẹ̀ wà ṣé tí ò bá nídìí ṣóbìnrin a máa jẹ́ kúmólúbí àbí èmi tí mi ò mọ́nú ṣọ́ọ̀ṣì Olúalọ sìn orí íńtánẹ́ẹ̀tì ni mo ti ń wò ṣé mo lè àkíyèsí ẹ̀ fún nǹkan tí mi ò mọ̀ but nínú àwọn tó mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ síyàwó tó mọ̀ orú pòsíṣọ̀ tíyàwó wà bóyá rẹ̀ ò yá ni o bóyá ó síkì ni o bóyá nǹkan kan ló ṣe o bóyá ó ti jà ni o bóyá ó ti kọ́lẹ̀ ni o àwọn ò mọ̀ but ẹni tó mọ̀ yẹn ló sọ wípé ẹni kó gbéyàwó ẹ̀ jáde òun ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ lóòtítọ́ àti lódodo wọ́n dẹ̀ ní kó gbéyàwó jáde lóòótọ́ kò rí yàwó gbé jáde kí ni nǹkan tó burú kí ni nǹkan tó le nínú pé gbéyàwó ẹ̀ jáde ìyàwó
Sherry, the best thing náà ni step ta take yìí. Ká tú àṣírí wọn síta. Kán pọlọ́pàá, kán competition, kán pe lọ́yà. Àwọn èèyàn tí ń ṣe kinní yẹn tipẹ́tipẹ́ tó jẹ́ wípé pàbó ló máa ń já sí. Pàbó ló máa ń já sí. Ṣé wọ́n tó lówó lọ́wọ́ ló fẹ́ lọ pe lọ́yà tí lọ́yà máa ní kó lọ máa mú 500,000 wá ẹ fẹ́ free court. So ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ṣe é. Àìmọye ẹni tó jẹ́ wípé wọ́n ti fọwọ́ ọlá gbá lójú bẹ́ẹ̀ tí ò lè dùn pẹ́kẹ́ torí pé kò lówó. Ọ̀nà tó lè gbé gbà òun náà ni kò ní owó kò dẹ̀ néèyàn. Ṣé tí wàá rí ọ̀tọ̀ ni kò lówó ọ̀tọ̀ ni kò tún wá néèyàn. Ibi tí Nàìjíríà gbé dé yìí sìn tó o bá ní owó náà tó ò néèyàn wà ná owó yẹn tán pátápátá ò dẹ̀ ní rí resort. Ẹ̀yẹn wo ti Justice for Mohbad. Ẹ wo iye owó tó ti sọnù. Ẹ wo iye owó tó ti sọnù. Tá bá ń gbọ́ bàbá Mohbad ti gba 100 kíní kan million, kíní kan ti gba kíní kan million, kíní kan ti gba kíní kan million. Ẹ wo iye owó tó ti sọnù lórí pé wọ́n ń wá justice. Despite pé gbogbo the whole world wọ́n stick pé I need justice fún Mohbad. Ṣé Nigeria police ò gbọ́? Army ò gbọ́? Air Force ò gbọ́? Àwọn defense ò gbọ́? House of Assembly ò gbọ́? Parliament ò gbọ́? Àbí? Ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n fẹ́ sọ pé àwọn ò gbọ́? Sanwó-Olú wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ̀? Ẹ wo bí gbogbo òlù ṣe ń pariwo tó. Every day lórí social media gẹ́gẹ́ bí Adéọmọdé ṣe sọ pé a kàn pariwo lásán ni. Ṣé àwa pariwo lásán báyìí? Ẹ wo iye owó tó ti sọnù. So àwa ń sọ̀rọ̀ Yẹ́yẹ́misí Òbè. Wọ́n wá ní ká lo lọ́yà ká lo kinní kan láàrin 24 hours. À ń tanra wa jẹ. À ń tanra wa jẹ. Lọ́yà ọlọ́pàá náà tá a fi bá gbogbo nǹkan jẹ́ débi tó dé náà lélẹ́yìí. Ṣé rí bàbá tiẹ̀ ní rí justice? Ṣé rí ariwo tá a pa yìí? Ìdí wọn tá a fẹ̀ síta yìí. Tó bá tiẹ̀ jẹ́ wípé tàwọn tó ṣẹlẹ̀ sí àwọn náà máa fi ṣe àṣemọ. Ó kúkú bẹ́tà kán fi ṣe àṣemọ kí mi má ṣẹlẹ̀ mọ́. Because tá a bá pariwo báyìí tá a bá ń ṣe pé à ń lo lọ́yà à ń lo ọlọ́pàá bí kí ẹ sọ fún mi náà. Àìmọye àwọn tó ti lo lọ́yà tó ti lo ọlọ́pàá sẹ́yìn tó jẹ́ pé wọ́n ń ṣe ní pé ká fi tí òfin tọ̀ wọ́n dẹ̀ náwó bẹ́ẹ̀ ni wọ́n rí rìsọ́ọ̀tì nǹkan tí wọ́n ń wá. Ẹ wá ní ká má pariwo. Á pariwo ní o. Wọ́n ní mi ò jẹ́ ń gbọ́ràn kíní kò jẹ́ kí n gbọ́ràn ó gbàgbọ́ ya àbọ̀ náà ìbàjẹ́ máa ń pa owó yẹn. Èèyàn tó ń pè ó dákẹ́ olóò gbàgbọ́ ya. Má fọkọ mi dáná mọ̀ ọjọ́ kan lè yàn kọ̀. Táàbà tí ẹ̀ ní rí justice fún àwọn tó ti ṣẹlẹ̀ sí. Kí mi má tún ṣẹlẹ̀ mọ́. Kí mi má tún ṣẹlẹ̀ mọ́. Ẹni tó bá ti pariwo ẹ̀ síta àbùkù yìí ò lè tán lára ẹ̀ láyé. Ó wá kù sí wọn tó bá tún wá kó sí wọn ẹni bẹ́ẹ̀ ni ọwọ́. Torí tẹ́ ẹ bá ní ká má pariwo ká máa ṣe ní ọlọ́pàá oní lọ́yà ẹ kàn fún lọ́yà ló ń jẹ ní o. Lọ́yà tó ti mọ̀ wípé ẹjọ́ tẹ̀ ń ṣe yìí lè win ni ẹ̀. Á dẹ̀ máa sọ fún yín pé ẹ má wọrí a máa try a máa win ní ẹjọ́ yẹn àpótí ẹ̀ ló ń dúró àpótí ẹ̀ ló ń dúró ẹ má wọrí a máa win ní ẹjọ́ yẹn ẹ má wọrí a máa try ẹ̀yin lẹ́ni ẹjọ́ yẹn irọ́ ló ń pa o. Ó ti mọ̀ pé ẹjọ́ yẹn ò lọ síbò kan o. Tó bá ti rí i pé power ò sí lọ́wọ́ yín mọ́ ó ti béèrè owó epo 10,000 ẹ̀rí múlẹ̀ ó ti béèrè kíní kan fees 20,000 ẹ̀rí múlẹ̀ ọ̀pẹ́ ó ti bà wọn arábìnrin ó ti bà wọn mọ́mọ́ yìí kò ní ju ẹ̀ẹ̀mejì lọ tẹ́jọ́ máa fi hẹ́ndì. Ẹ̀yin náà máa rò pé torí owó tẹ́ ẹ̀ nà mọ́ òun ni kò jẹ́ kẹ́ ẹ rẹ́jọ́ ẹ̀ lè rí justice tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fúnra rẹ̀ gan ti mọ̀ torí wọ́n ti gbówó tó tówó fún lẹ́yìn sá máa tọ̀ wọ́n jẹ sá máa tì wọ́n síwájú. Àwọn people yìí ní connection wọ́n ní connection ọ̀nà tá lè fi kọ́ńkà wọn náà ní ká tó àṣírí wọn síta ká pariwo wọn síta. Tó bá jẹ́ pé bí ìlú Nàìjíríà ṣe yẹ kó rí òun ló rí ni
ọ̀rọ̀ tí Adéọmọdé sọ yìí òótọ́ ló sọ but Nàìjíríà ti bàjẹ́ ju gbogbo ẹ̀yìn pọlọ́pàá àwọn ọlọ́pàá gan mọ̀ ṣé afẹ́ tó gbé bá a ṣe ń pa ewúrẹ́ àtijọ́ ìjọ yìí wọn ò ti gbọ́ ni wọ́n ti gbọ́ wọ́n á tún máa sọ fún yín pé ẹ̀ tí ìwà rìpọ́ọ̀tù fún fáwọn but ẹ jẹ́ kó jẹ́ pé sáìdì ọ̀dọ̀ wọn lẹ sọ nǹkan tó kù díẹ̀ káàtó fún pé police station tó wà ní ajá yẹn ẹja lọ sún ná ẹ rí i pé wọ́n máa tírèsì ẹni ẹ̀ pé ó fẹ́ wá sun police station wá ná àbí ó yá ẹ lọ gbé ìgbà ẹlẹ́rìí máa mọ̀ pé wọ́n ń gbọ́ ìgbà ẹlẹ́rìí máa mọ̀ pé wọ́n ń wo social media but ọ̀rọ̀ tó wá ti jẹ́ pé ọ̀rọ̀ aráàlú ẹni kú òkàn mi wọ́n máa ní ẹ̀ tí wàá sọ fún wọn and gẹ́gẹ́ bí òfin lábẹ́ òfin kò dìgbà tẹ́ ẹ bá ṣe sọ fọlọ́pàá kọlọ́pàá tó take action tọ́lọ́pàá bá ti gbọ́ nǹkan tó ti mọ nǹkan kò ní ìdí kan tó ṣèjẹ́ ń dúró de kẹsẹ̀ wàá bá wọn wọ́n but nílùú títí wá sí wọn á ní kẹ́ wàá bá wọn tẹ́ ẹ bá tún wàá bá wọn náà wọn á ní òkè báwo lẹ́yìn sọ pé ó ṣe ṣẹlẹ̀ òkè ẹ má wọrí a máa mọ nǹkan tá a máa ṣe sí ó tún di kan tó máa tún fi yín jẹun kọ́ máa tún fi yín jẹun kọ́ máa tún fi yín jẹun kọ́ máa tún fi yín jẹun ẹni mélòó ló lówó ẹjọ́ ní Naija ẹni mélòó ló lówó wàhálà ní Naija ṣẹ́ni tí ò tí owó jẹun òun lè máa ní kó lọ pé olówó ní ẹjọ́ ó dàbí ẹni tó ń pọn mẹ́nu kànga tó lọ ń dà sínú odò ọ̀sà ni so ọ̀nà tá tẹ̀mí bẹ́ẹ̀ mi ṣe wo èrò ọkàn ti tèmi o ọ̀nà tá a lè gbà náà ni pé ká kọ́kọ́ pariwo wọn síta náà tá a bá wá pariwo wọn síta kí gbogbo ìgbìmọ̀ wá dìde kí gbogbo òlú wá dìde irú àwọn èèyàn báyìí èèyàn kan ò lè bá wọn jà èèyàn méjì ò lè bá wọn jà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ńkà àwọn èèyàn báyìí gbogbo òlú ló yẹ kó bá wọn jà gbogbo òlú so gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi o so lẹ́gbẹ̀ẹ́ kan mo support ọ̀rọ̀ Adéọmọdé díẹ̀ but 70% mi ò support yẹ torí pé kí ni gbogbo àjọ mọ bí Nàìjíríà ṣe rí as at now pé alágbára ló ń rúlu Nàìjíríà olówó ló ń rúlu Nàìjíríà connection ló ń rúlu Nàìjíríà ẹ má jẹ́ ká tọrọ àwa jẹ pé tá a bá lọ sọ ọ̀dọ̀ ọlọ́pàá ok Rotimi ti ń sọ lórí platform ẹ̀ more than 3 times pé àwọn ti gbé legal team dìde ṣé kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ tí Adéọmọdé sọ pé within 24 hours so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tètè respond sí petition o lè competition gbà mí kí petition yẹn lóṣù kan tó o bá ṣe follow up wọ́n lè má ṣe nǹkan kan lórí ẹ̀ and immediately tó dẹ̀ ti competition yẹn wọ́n ti gba ènìyàn lágbo pé petition yẹn ti dé bí o wọ́n lọ ṣe nǹkan báyìí bàbá ẹ pamọ́lẹ̀ ẹ fún mi láka nọ́mbà yín wáyà ó parí nìyẹn wọ́n kàn máa ní kó máa lọ kó máa bọ̀ kó máa lọ ẹ wo gbogbo alamọ bó ṣe ń ṣẹlẹ̀ ní Naija ẹjọ́ tán bá fẹ́ kárí díẹ̀ la máa rí díẹ̀ ẹjọ́ tán bá fẹ́ jẹ́ ká rí pé wọ́n dá ẹjọ́ yìí òun la máa rí pé wọ́n dá ẹjọ́ tó bá ti bìlọ́ǹgì sí wọn ẹ gbàgbé ẹ̀ wọn ò ní dárú ẹjọ́ bẹ́ẹ̀ so káwọ́kọ́ tiẹ̀ máa tú àṣírí wọn síta náà tábà tiẹ̀ ní rí justice ká máa tú àṣírí wọn síta so kí míì má tún lè ṣẹlẹ̀ mọ́ ẹ̀mí tó ń bọ́ ti ń pọ̀ jù àwọn èèyàn tó ń báyé wọn jẹ́ ti ń pọ̀ jù ẹni tó kàn ló mọ̀ Ọlọ́run ẹni tó kàn ló mọ̀ ẹni tó kàn òun ló mọ̀ Ọlọ́run jẹ́ kí nǹkan burúkú kàn wá gbogbo ibi tó ń wò mí nǹkan burúkú ò ní kàn yín ní agbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV mo tún padà bọ̀ ire o.